Ẹ káàbọ̀ bàbá wa. Adúpẹ́ o, ìlú Àkúrẹ́ la wà 22 May 2021. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ fọ́lọ́run o. Adúpẹ́ lọ́wọ́ Aláwùrábí. Bẹ́ẹ̀ni. Adúpẹ́ lọ́wọ́ Allah tó dá wa sí tòní. Bàbá Ìṣọ̀kan Oòduà TV ló ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Inú wa dùn láti rí yín. Mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín àti ipò tẹ́ wà fún gbogbo àgbáńlá ayé pátápátá torí gbogbo àgbáyé ni wọ́n ti ń wò yín báyìí bàbá. Èmi ni Sheikh Abdulrahim Aduanigba, Chief Imam Yorùbá Land ní Nàìjíríà lápapọ̀. Ẹja ńlá ni Ìṣọ̀kan Oòduà TV gbé wá sórí ètò lónìí o. Bẹ́ẹ̀ni. Ẹ kú dédé àsìkò yìí. Torí mo rí pé ẹ̀yin nìkan kọ́ lẹ wá ẹ kọ́ wọ́n rìn pẹ̀lú àwọn mọ́mì wa. Yèyé oge wa ní Ọ̀ṣun State ní. Abẹ́ gbọ́. So yèyé oge wa ní Kwara State ní. Bẹ́ẹ̀ni. Yèyé oge wa ní Abẹ́òkúta ní. Lábẹ́òkúta. Orúkọ tèmi a tún máa jẹ́ Yèyé Oge Lábẹ́òkúta Abíọ́dún Táíwò. Ẹ ṣeun màmá. Yèyé Oge Oyèdépò Ọmọlára of Ọ̀ṣun State. Of Ọ̀ṣun State. Yes. Yèyé Oge Elizabeth Ajijola from Kwara State. Ẹ káàbọ̀ sílùú Oǹdó. Inú wa dùn láti gbà yín lálejò. Bàbá, oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí Yorùbá fi gbèrò pé àwọn fẹ́ dá dúró. Mo kàn fẹ́ kẹ́ ẹ bá gbogbo àgbáńlá ayé sọ̀rọ̀ nípa òmìnira Yorùbá tí a fẹ́ gbà yìí. Torí láì ní fi àkókò ṣòfò à ń lọ kókò bẹ̀nu kò dẹ̀ sẹ́ni tó lè dá wa dúró. Àwọn olóṣèlú tá a yàn gẹ́gẹ́ bí sẹ́nétọ̀ rẹ́ẹ̀pù àwọn gọ́vnà táwọn alábùjá mínísítà wọn ò rí ń pa security ìdáàbòbò fún wa wọ́n dẹ̀ ń pa àwọn yẹn wá jojúmọ́. Pépà Tribune ìgbà tó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ó ní 1210 lèèyàn tó kú ní north láàrin 3 months. Sẹ́rù ẹ̀ láyà fẹ́ gbé wálẹ̀ Yorùbá àwọn ò ní faramọ́. Àfẹ́ kọ́ ọmọ Yorùbá kan ó sọ ẹ̀mí rẹ̀ nù àdẹ̀fẹ́ kó kógun wa jà wá. Kùránì sì ti parí ọ̀rọ̀ ó ní látẹ́dù ìlú bùyútà Fílàní kan ò lè wọlé Yorùbá gẹ́rà bùyútì kò tí ì ṣe ìlú bàbá ńlá bàbá rẹ̀ ní Sókótó. Àtẹ́tẹ́ sẹ́nìṣù yọ gbà yọ̀ọ̀dá wọ́n ti sọ lè mọ́ àlàálìá yóò sì sọ fún àwọn àtàwọn àmbẹ̀ fàyín kílà lákò àríjù ànẹ́bì níta bá sọ pé kọ́ padà àríjù kọ́ padà sí Sókótó ànídìí Fílàní mọ́lẹ̀ Yorùbá ànídìí ìbòròró mọ́ ànídìí àmì ìtàsẹ́nì mọ́ ànídìí àdìkẹ́dà mọ́ kálukó padà àwọn àgbà Yorùbá nation fún stéètì wa mẹ́wẹ̀ẹ̀wá láti Kwara báńdì wa ní Kogi nílọ̀kọjá àìsùn ní báńdì wa ní Onitsha so gbogbo stéètì mẹ́wẹ̀ẹ̀wá yìí Kwara Kogi Edo Delta Lagos Ògùn Ọ̀ṣun Èkìtì Ondo of Ọ̀yọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí Yorùbá nation ni ẹ̀dọ́gbọ́n fẹ́ ṣe pírẹ́sidẹ̀ntì 2023 ayọ̀dá rẹ̀ kọ̀mọ̀sí l'Abuja but Yorùbá nation òní orílẹ̀-èdè títí wa àwọn òbá wọn dìbò so bó ṣe jẹ́ náà nù. Ẹ ṣeun dádì wa ẹ pẹ́ fún wa. Gẹ́gẹ́ bí gbogbo ọmọ Yorùbá ṣe wà níbí torí pé a rí pé mega rally tí wọ́n ń ṣe ní ìlú Oǹdó òun lẹ wá fún. Gbogbo wọn dẹ̀ ń ṣe wọ́n ń retí láti gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe sọ fún wa wípé nísìnyí a fẹ́ gba òmìnira a ò fẹ́ Fúlàní nílẹ̀ Yorùbá mọ́ ṣé Fúlàní nìkan la ò fẹ́ mọ́ ni torí àwọn elédè wa bíi Biafra àwọn náà làwọn fẹ́ dá dúró àti pé tá a bá dá dúró ṣé ìyẹn túmọ̀ sí pé Fúlàní ò lè wọlé wa mọ́ Ìgbò ò lè wọlé wa mọ́. Yọ̀dà fún yìí ó ti lófin Yorùbá dára wa mọ̀ tọ́ bá pè yẹn ní làlátẹ̀ ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá pè yẹn ní bẹ̀ẹ̀gọ́rẹ̀ ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá pè yẹn ní mọ́díbò ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá dìbò yẹn ní gànbó ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ káfọ̀ yẹ́rẹ́ náà sẹ̀dá fàjìrà ni wúta mọ́gẹ́ni ṣe àwù kúlù bá mi ṣe aláyẹ̀ṣà gobe kó máa ń kaba ni afọ́fojú bá tọ́ bá lò ní tẹ pọ̀pá tó lò fẹ́ mọ́ rìn yọ̀ bọ́ sínú kòtò àwọn Fúlàní ti sú wa ní orílẹ̀-èdè Yorùbá tá a bá ti gbòmìnira Fúlàní tí ó máa gbé àárín wa yóò níye torí pé yóò ní constitution òfin tá a bá fẹ́ torí pé àfẹ́ kéèyàn máa foko kéèyàn máa fi ìkan jẹ oko wa mọ́ àfẹ́ kéèyàn máa rẹ́pù wa mọ́ so òfin ò ti wá wà pé ẹni tá a bá ti wá gbámú nígbà tá a bá ti ní Yorùbá nation pípa ni nílẹ̀ Yorùbá òfin táwọn afẹ́ gbé kalẹ̀ ló sódà èyí tí òfin náà tí ọba ti tẹ́ lọ́rùn kọ́mọ lọ́lú ẹ̀ngbà náà torí pé Yorùbá náà wà ní north táwọn ọmọ gbé bẹ́ẹ̀ òfin tó bá ṣe ń gbà náà tó bá tẹ́ wọn lọ́rùn kọ́mọ gbé òfin táwọn náà bá ṣe nílẹ̀ Yorùbá tó bá tẹ́ wọn lọ́rùn kọ́mọ gbé láàrin tí ọba ti wá tẹ́ wọn lọ́rùn kárìkó gbalẹ̀ bàbá rẹ̀ lọ Yorùbá nation ó kò sùn mẹ́ta báyìí tí ó wáyé torí United Nations wọ́n ti fún alágbára àsìkò lẹ́tà sáwọn British àti kọ lẹ́tà sáwọn Russia àti kọ àwọn ọmọ Yorùbá lọ wọ́n ti lọ ṣe mítì ní wọn ní Italy lánàá àná 21 May 2021 àwọn ọmọ Yorùbá ń bẹ ní Italy tó ti lọ ṣe rally fún gbogbo nǹkan wọ́n ti sọ fún gbogbo tí ń jàgbá yìí pé à ń lọ náà no oríire ni ó sì jẹ́ fún wa kò ní já burú fún wa lágbára Ọlọ́run. Ẹ ṣeun kó má jẹ́ pé bàbá nìkan ni ó ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ìkan nínú àwọn yèyé oge wa ìyá wa ẹ kú dédé àsìkò yìí ẹ sì kú ìjàngbara fún ilẹ̀ Oòduà gẹ́gẹ́ bí yèyé oge ìlú Ọ̀ṣun
ẹ ṣeun ǹjẹ́ kí ni ohun tí ẹ fẹ́ bá gbogbo àgbáńlá ayé sọ nípa òmìnira tí a fẹ́ gbà yìí. Nǹkan tí mo fẹ́ bá gbogbo àgbáńlá ayé sọ nípa òmìnira tí a fẹ́ gbà yìí òun ni wípé kí wọ́n wo bí àwọn Fúlàní ṣe ń pa àwọn ènìyàn. Bàbá wa ti sọ̀rọ̀ tán, Ọlọ́run ní jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tán. In fact báwọn Fúlàní ṣe ń rèpù àwọn òbí wa, àwọn sista wa gbogbo kò dùn mọ́ wa nínú. Mo wá ń fi àsìkò yìí rọ gbogbo àwọn youths pátápátá pé kí wọ́n dìde fún Yorùbá nation. Àsìkò lélẹ́yìí láti jà fún ẹ̀tọ́ òmìnira ilẹ̀ wa. So ó jẹ́ bí ó ṣe jẹ́. Ẹ ṣeun ẹ jẹ́ n tún padà sọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa o tí ẹ̀ ń bá wa sọ àwọn ọmọ Yorùbá tí wọ́n wá fẹ́ Fúlàní Haúsá ńkọ́ kí la fẹ́ ṣe sí wọn. yóò dáa fún yín ní Nàìjíríà àwa tá a jẹ́ ọmọ Yorùbá a fẹ́ àwọn white man ní Canada a fẹ́ wọn ní USA a fẹ́ wọn ní America but òfin tá a bá ń ṣe ní òun lẹ́tẹ̀lé ọmọ Yorùbá tó bá fẹ́ Fúlàní kò kà wá but òfin táwa bá gbé kalẹ̀ sẹ́ àní tí ó fi ẹ̀mkẹ́ Yorùbá population àwa táwa fẹ́ Fúlàní 50 million ni wá so àwọn táwa fẹ́ Fúlàní láàrin wa wọn ò lè tó 1000 so wọn ò pọ̀ tó wa but àwọn ọmọ Yorùbá a sì dára wa mọ̀ torí pa lóríkì so oríkì ìdílé wa àwọn làwọn fi kira pé ọmọ Olúgbàgbé ọmọ à ń tètè ọmọ odò ọba ọmọ kọlá tí ń bẹ lálàdí Ọ̀yọ́ tàdé ògbó là lọ́wọ́ rẹ ọmọ olúgbọn sáàkín káre èjìní àgbé ọmọ tí wọn ní sálásolo tí òbí bá kí ọmọ ẹbẹ ẹrí pé rírì òwú so díàfọ amara wa so èyí tó bá wà láàrin wa àsáwọ tó bá wà láàrin òfin tá a bá fún wọn náà ni so yóò jẹ pé àmọ́ wà ní state and standard bá àwọn Amẹ́ríkà náà ṣe ṣètò pé ọmọ Yorùbá náà fẹ́ àwọn white man ní London wo dààmú òfin tá a bá fẹ́ kalẹ̀ ní United Nations náà wọ́n máa tẹ̀lé òfin tá a bá fẹ́ kalẹ̀ fún ọmọ Yorùbá náà ṣàfẹ́ wọn Saudi Arabia òfin tá a bá fi kalẹ̀ Saudi Arabia wípé ẹ gbọ́dọ̀ mutí ní o ẹ gbọ́dọ̀ jalè o òun náà làwọn fi tẹ̀lé so òfin tá a bá fi kalẹ̀ ilẹ̀ Yorùbá òun náà ní Fúlàní tá a bá fẹ́ yóò máa tẹ̀lé. ó dáa bàbá ẹ jẹ́ kí n tún gbégbá ọ̀nà yìí àwọn tí a wá bí sí ilẹ̀ Yorùbá tó jẹ́ Fúlàní ló bí wọn sílẹ̀ Yorùbá tí wọ́n ti kọ́ Yorùbá tí wọ́n ti ń bá wa jẹ tí wọ́n ti torí ní Amẹ́ríkà wọ́n á ní state by birth bẹ́ẹ̀ ni àwọn tá a ṣáà bí sílẹ̀ Yorùbá òyìnbó is a borrowed language bá a bá ṣe sọ kí wọ́n bá wa gbà á. ṣe rí àwọn tó bá bí sílẹ̀ Yorùbá àwa dá wọn mọ̀ torí pé tẹ bá dé ẹ̀rìn ilé ní bandri ẹ rí ibi tírẹ́ẹ̀nì báyìí àwọn Fúlàní lọ́wọ́ àbẹ̀ tán ta wàrà àwọn Fúlàní tán ti pẹ́lẹ̀ Yorùbá nù ṣẹ́gẹ́dẹ́sẹ̀ but àwa mọ̀ wọ́n kò sí Fúlàní kan tó wà nílọrin tèmi ò mọ̀ 92 compound nílé Fúlàní tó wà nílọrin so gbogbo ẹ̀ la mọ̀ so àwọn jẹ́ second citizen nínú ìlú yẹn ni wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe kánsẹ́lọ̀ wọn ò lẹ́tọ̀ọ́ láti jẹ gọ́vnà wọn ò lẹ́tọ̀ọ́ láti dipò kankan mú wọn ò lẹ́tọ̀ọ́ láti gbé wọn sí ráǹkì kankan lẹ́yìn pé wọ́n wà nílùú yẹn gẹ́gẹ́ bí onílù pẹ̀lú òfin tá a bá gbé kalẹ̀ pé second citizen ni wọ́n jẹ́ nílùú tó bá ti pẹ́ o but àwa mọ̀ wọ́n tẹ bá dé Ẹ̀rìnlé ẹ̀rì tó máa ta wàrà tó máa ní wàràwàrà dà tẹ bá dé Ìjàbẹ́ ní Ẹ̀gbẹ́ Òṣogbo ẹ̀rì wọ́n Jàbẹ́ tẹ bá dé Ọ̀yán ẹ̀rì wọ́n bẹ̀ tẹ bá dé ẹ̀rì tó wà bẹ̀ wọ́n ti pẹ́lẹ̀ Yorùbá kọ́lẹ̀ mi ló lóòótọ́ lo 200 years wọ́n ti gbọ́ Yorùbá dáadáa but second citizen náà fún wọn but nínú ẹ̀tọ́ tí wọ́n wà wọn ò gbọ́dọ̀ bá wa dùgbò gómìnà kánsẹ́lọ̀ gbogbo kò tá àmọ́dù òdu ẹ̀kejì wọn ò lè ẹ́ẹ̀dì tíṣà léèwé bíi primary school wọn ò sì lè jẹ́ ọ̀gá àbí kan wọn ò lè ẹ́ẹ̀dì báńkì wọn ò lè wọ́n kàn wá gẹ́gẹ́ bí ìlú gẹ́gẹ́ bí ènìyàn tí ń gbé ní ìlú wa lásán gẹ́gẹ́ bá ọmọ Nàìjíríà náà lọ sí ẹsẹ̀ máa ń fọ òkú táwọn lọ fa bọ́ nílùú èbó tá jẹ́ transit driver tá èjó lórí ń bẹ̀ tí ò báwọn náà ò sì wà láwọ́dọ̀ wa náà nù ẹ ṣeun ẹ jẹ́ ìtúndọ̀rọ̀ ìkan nínú àwọn yèyé oge wa àwọn yèyé wa rèé ẹ kú délé àsìkò yìí mọ́mi wa gẹ́gẹ́ bí nílẹ̀ Yorùbá ẹ ṣeun màmá gẹ́gẹ́ bí ìjàngbara tá à ń jà yìí àwọn olóṣèlú wa kí lẹ lè sọ nípa wọn. kò sí nǹkan kan fún wọn o kọ́ bá mọ̀ wọn ara wọn ní ìsìn kọ́ darapọ̀ mọ́ wa kọ́ jẹ́ kájọ máa ṣe ayé wà fún olóṣèlú ìyẹn mi pé àkànṣọmọ Yorùbá mọ́ àmọ́ kò sí tó ń jẹ́ òṣèlú mọ́ ilẹ̀ Yorùbá la fẹ́ gbà a dẹ̀ ti gbà á kán dúró kájọ gbà á ká lè jọ lò ó gbogbo olóṣèlú tí ò bá dúró tó bá ṣe inú méjì àbò ń ṣe ìdí kan ogun ló máa pa àṣẹ wà ogun ṣe pa wọn tèní ẹ̀ ti tànà bẹ́ẹ̀ lógun ṣe máa pa wọn á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun orúkọ tèmi ni Abíọ́dún Táíwò. ẹ ṣeun ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ bàbá wa bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ mo fẹ́ kẹ́ ẹ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ jákèjádò gbogbo àgbáńlá ayé àmọ̀ràn ni o. ṣe rí mo fẹ́ kọ́ ọmọ yóò padà wá ni ọmọ yìí dá wa lóhùn kò sásìkò tó bá hùn
Okay. ó máa ṣe pọ̀ lẹ́kọ̀ọ́. ṣe rí àkọ́kọ́ náà nínú èdè a gbọ́dọ̀ jẹ́ kí èèyàn mọ èdè ẹ̀. Yorùbá culture is a seed that can never dry. It's a symbol of peace and wisdom. A gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa kọ́ pa èdè Yorùbá dáadáa, kó sì máa pa òwe, kó sì máa pa àdìtú, kó sì máa bá ṣe máa fi ojú báyẹn sọ̀rọ̀. Tí Yorùbá bá wà níbi kan tá bá fẹ́ di pé ìkàkà fẹ́ le ó ní bí a ṣe máa ń sọ̀rọ̀ tá bá ti sọ pé ògiri létí. Àwọn ọmọ mi ò mọ̀ kí wọ́n ṣe bá sọ pé ògiri létí ọmọ mọ̀ pé bóyá ògiri lanu kò lánù, torí pé a gbọ́dọ̀ jẹ́ ká mọ àṣà wa, èdè wa a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wọn mọ̀. Táwọn ọmọ wa bá mọ èdè wa, òun náà ló jẹ́ compulsory subject tí wọ́n gbọ́dọ̀ mọ̀ tá a bá gba Yorùbá nation kalẹ̀, tó pé èdè Yorùbá yẹn tá a bá gba Yorùbá nation òun láàmú fi ṣe òfin. Ọlọ́pàá tó fẹ́ mú ọ nígboro Yorùbá ni ó sọ sí ọ, sójà tó fẹ́ sọ Yorùbá ni ó sọ sí ọ. So English ọkàn jẹ́ second language wa ni táwọn fi bá àwọn international community wà ní pay and standard. Tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ wípé tó bá ti dijọ́ Jímọ̀ o ẹ ti mọ̀ pé àwọn mùsùlùmí ó lọ mọ́sálásí o, ẹ má gbé eégún o. So a ti sàlẹ̀ báwọn tó bá jẹ́ mùsùlùmí tó bá dijọ́ Sunday o ẹ mọ̀ pé àwọn kírísítẹ́nì náà lọ chọ́ọ̀chì o. Ó fi hàn pé contradictions yóò máa wáyé torí pé gbogbo mùsùlùmí tá a bá ti gba Yorùbá nation a máa lọ Jerusalem, a máa lọ sí Saudi Arabia, àwọn kírísítẹ́nì náà máa lọ Jerusalem wọn. Kò sí pé a disturb ẹ̀yà kan pé kí ẹ̀yà mùsùlùmí àbí kírísítẹ́nì àbẹ́lẹ́sẹ̀ àbẹ́kọ́ mọ̀ sí ẹ̀sìn wọn. ìtura kàfẹ́ wà mẹ́rin pé a fẹ́ ní pay and standard lérí ẹ̀sìn tí ò ní sí wíkúwí lórí táwọn wèrè tó wà lé Èkó ń sọ ń dòní táwọn pé Yorùbá kò ní Ìlọrin táwọn sọ gbogbo àwọn aládàáda yẹn a gbọ́dọ̀ sọ gbogbo àwọn tí wọ́n ń gbà àwọn ọba tí ń jẹjẹkújẹ tá ń lọ káàkiri á stop gbogbo àwọn àlàyé òun. So kìíní ò ní jẹ́ kí ìyá ọmọ jẹ ọmọ Yorùbá lọ, á wà á kọ́ ọmọ wa ní èdè Yorùbá gidi nílé ìwé, yóò wà primary secondary tó fi jáde university, so that òun ní òun fi pòwe yóò mọ̀ fi sọ̀rọ̀. Lẹ́yìn náà ìka agbára tá a ti pàtì gẹ́gẹ́ bí ọṣẹ dúdú, tá a bá fẹ́ ṣọṣẹ dúdú ewé tá a máa ń lo ewé kóró òsín àti eérú tá a bá ti dìbà rẹ̀ tó bá ti péjọ́ méje òun là á máa fi ṣọṣẹ dúdú. But nísìnyí àwọn èèyàn ti wá ṣe ọṣẹ túrà lọ́ọ̀sì wọ́n ti fi bọ́ṣẹ dúdú dé, téèyàn bá wá mú ọṣẹ dúdú jáde nísìn wọn á kà á kó lóògùn wọn á kà á kẹlẹ́bọ. So gbogbo kinní yẹn á ṣe nílẹ̀ Yorùbá, kò ní sí pé ebi ọmọ pàwọn èèyàn, oúnjẹ wà, kò sí Dangote ọmọ control price sìmẹ́ǹtì àbí oúnjẹ gbogbo nǹkan tá a fẹ́ ṣe sílẹ̀ Yorùbá nù. Lágbára Ọlọ́run tá a bá gba Yorùbá nation ẹ fún wa ní oṣù mẹ́fà tí ìkan ọba dẹ̀ wá lọ́rùn ẹsẹ̀ pèlè mi chief mọ gbogbo Yorùbá pé ibi tẹ̀ tí wá sí bọ́ọ̀dù. Lágbára Ọlọ́run kọ́ a máa ṣe mọ́tò wa, a máa ṣe plane wa, a máa ṣe gbogbo nǹkan wa, Yorùbá rẹ̀ sọ́sì gbádùn, sọ ẹ fọkàn balẹ̀. ẹ ṣeun tó bá ti kó ohun a ó máa bèrè lọ ẹ ṣeun bàbá.